Yeah, nobody will stand on stage. Go inside, Baba. You know the big issue. Boss! Ìjọba òkè. Boss! Hey, you should go on the way, please. Go. I don't want you people to go.
happy. Ladies and gentlemen, unless you are blind, this is an opportunity to meet you, sir. I'm glad to meet you. Ladies and gentlemen, it's a full house. I will appeal that we take it easy. Let's maintain decorum. Let's take it easy. One step at a time. The whole place is crowded. Slowly and surely, everything will be just fine.
wàá dàgbà wàá darúgbó o ò ní kú ní rèwerèwe o ò ní kú ní rèwerèwe torí wọ́n ní gúnugú kan kì í kú léwe o ò ní kú ní rèwerèwe gbogbo àwa tá a péjọ lénìí láti wá bẹ́ẹ̀ ṣàjọyọ̀ àátún péjọ láti wá bẹ́ẹ̀ sílé tuntun
gbìyànjú ó kú àfọmọnìyàn ṣe ó kú ohun náà ní bàjẹ́ ohun náà ní bàjẹ́ gbogbo bó o bá ṣe wí ló máa dùn máyé létí bó o bá ṣe ń sọ ló máa dùn máyé létí ò ní lálùwọlẹ̀ mọ́ ò ní lálùwọlẹ̀ lọ́la àyàn àgálú amúnidélù tá ò dé rí ò ní lálùwọlẹ̀ ò ní lálùwọlẹ̀ ó gbìyànjú ọmọ yọ lẹ́ni o ẹni tí ò bá dùn mọ́ ọlọ́run nìkan ló lè sọ pé yìí ẹni tí ò bá dùn mọ́. Kò pọ́dún owó rẹ̀ wá dé owó náà pọ̀ débi pé nínú ìran wọn kò fẹ́ sẹ́ni olówó tó lẹ́yìn ọdún mẹ́ta wá padà lọ bá àfa pé àfa ní iṣẹ́ mọ̀ ti yàtọ̀ oníbẹ̀ ni báwo ló ṣe ó ní sáfà lẹ́yìn sẹ́yìn yìí mọ́ ọlọ́run ẹ̀yin tó jẹ́ wípé gbà tí oore mi máa dé ẹ sọ pé ọlọ́run ní kí n má gbà á wípé ẹ̀dẹ́ ni kì í ṣoore iṣẹ́ yẹn lòun ṣe lòun fi di bílọ́ní àyò àfáà ní ohun tọ́lọ́hún wí fún mi ni mo wí wípé ẹ̀dẹ́ ni kì í ṣoore àti wá kúrò oyin ọpẹ́ ní mọ́sálásí àti kúrò oyin ọpẹ́ nílé ìjọsìn ó ní ẹ̀ní bínú ni láti gbà tówó ti dé mi láǹfààní àti máa sin lọ́hùn mọ́ láti gbà tí mo ti bísì mi láǹfààní àti máa kírun mọ́ kódà a máa rọ́jú lọ mọ́kà ni kò yí sì mọ́ àfáà ní ohun tọ́lọ́hún fi hàn mí náà nìyẹn pé ẹ̀dẹ́ ni gbogbo kò tẹ́ ẹ bá ní ẹ má jẹ́ kó gba ìjọsìn lọ́wọ́ yín o ẹ gbàgbé àwọn là ń darí ayé àwọn là ń darí ìlú tó bá ti di pé ipò rẹ ọba ti di orí ààyè fún ẹlẹ́dàá rẹ mọ́ ọjọ́ oore ni o ẹ̀dẹ́ ni o Pasuma Wonder onísàárà nìyí aládùúrà nìyí 40 years on stage lẹ́sẹ̀ yìí Alhaji wa Wasiu Alabi Pasuma Wonder lẹ́nu gbogbo àwọn àfa oore lèyí tọ́lọ́hún ṣe fún yìí kò ní jẹ́ ẹ̀dẹ́ ìrun kíkí Pasuma Wonder ìrun kíkí ẹjọ́ tó rọ̀ yín lọ́rùn sí bí sàárà ṣe rọ̀ yín lọ́rùn tí ọrẹ títa rọ̀ yín lọ́rùn yẹn ìrun kíkí ní jẹ́ mùsùlùmí o ẹ̀ ní parẹ́ bẹ́ẹ̀ lẹ̀ sì ní parun ọlọ́run wọlé wípé tí wọ́n bá pèrún ohun làdáni máa ń lọ sókè ní Pasuma ẹ̀ máa ń lo òkè ní títí láì.
sparing my life and allow every one of us to see this memorable day. A day to remember, a day we all been looking for, that we've been looking forward to, that Pasuma is going to be 40 years on stage. Ní agbára Ọlọ́run, ní agbára ẹ̀yin èèyàn, ní agbára Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀yin tí wọ́n tẹ́jú nígbàgbọ́ náà, agbára Jésù Kristi o, àti ọlá ìyá mi Àdìjá tó Kúbúrà, wọn ò sí ń bí báyìí, ọwọ́ wà ń bí báyìí. Ó yẹ kí Yorùbá yẹn ti yé gbogbo wa. Alájà wọn ò sí ń bí báyìí, but wọ́n wà ń bí báyìí. Tábà ní ká máa sọ lóyìnbó torí àwọn èèyàn wa kan tí ò gbọ́ Yorùbá. Ó máa tún lùkù bákan torí Yorùbá ni mo fi ń kọ orin tí mo sọ pé mo celebrate 40 years. But torí pé versatility yẹn àti kéèyàn máa infuse another genre of music sí music tó fún ara ẹ̀ tó yàn láàyò ló ń ṣe. Òun ló máa ń jẹ́ ká fòyìnbó sọ̀rọ̀ gbà mí pé àkáwọn èèyàn máa rò pé bóyá fújì yẹn wọ́n ló ká àwọn ṣe. Kò proper fáwọn onífújì ká fẹ́ máa sọ̀rọ̀ ká máa fòyìnbó sọ̀rọ̀ láwọn tiwa. Bọ̀ torí pé àwọn ọkọ̀ máa sọ wá di local ló máa ń jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba, ọpẹ́ ni fún Ànábì Muhammad, ọpẹ́ ni fún Jésù Kristi, ọpẹ́ ni fẹ́yìn èèyàn wa, ọpẹ́ ni fẹ́yìn bàbá nídìí iṣẹ́ yìí. Olúwa ló jọ so gbogbo apọ̀. Ọlọ́run tó lè dà ní àti ẹ̀yìn tẹ́jẹ́ tèmi pọ̀, Ọlọ́run ní tú wa ká. Bá mi Àyìnlá kọ́lé ti gbébé. Tàbí yóò sí o bàbá. Ẹ ṣé gan bàbá. Mo àpèṣe mo tó wá lẹ́lẹ́ ẹ̀kan sí bàbá o. Kí n rí yín pẹ́ o. Ẹ tó bá ní ká rí bàbá pẹ́, òun náà fẹ́ pẹ́ ni. Torí nígbà tó bá wà, ìbá máa rí bàbá. Ọlọ́run ajá rí yín pẹ́ o. Alhaji Dr. Sikiru Ayinde Barrister of the blessed memory. Iṣẹ́ wọn rèé, iṣẹ́ àwọn bàbá yìí nìyí. Tọ́lọ́ fọ̀rọ̀ kẹ́. What you see on the spot right now? 2 bundle money. 2 bundle. It's not a joke. It's part of the play. You see how 2 bundle of new notes. Wọ́n gbé lẹ́yìn odindi ni o. Jákì odindi. Ẹ wo ẹ̀yìn ọ̀, owó tí Jákì gbé lẹ́rìí o. Ṣeré bẹ́ẹ̀ sọ. Ó lè jù. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lọ, pẹ̀lú iṣẹ́ àwọn bàbá méjèèjì yìí, Ọlọ́run bá ọ̀fẹ́ ọ̀run kẹ́ Alhaji Dr. Sikiru Ayinde Barrister. Ọlọ́run lè jẹ́ ká rí Alhaji Àyìnlá kọ́lé tí Ọlọ́run jẹ́ pẹ̀lú wọn pẹ́. Ọ̀gá wa Alhaji Chief Wasiu Ayinde Marshal K1 the ultimate. Àwọn náà ti wá bí, wọ́n ti give you speech, wọ́n ti ṣàdúrà. Ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí àwọn náà. Ọlọ́run ajẹ́ rí wọn pé Ọlọ́run ajẹ́ káwọn náà dàgbà. Àrí wọn pé iṣẹ́ báwọn náà dá ilé báwọn náà ṣe dáadáa ń bẹ̀. Wọ́n làwọn náà láń celebrate 40 years lónìí. Alájà àṣà
dúró tì yín o. Ọlọ́run á tún bá fún yín lálàáfíà dáadáa, Ọlọ́run á tún bá mi dà yín lágbàjú báyìí lọ. Ẹ̀ka jẹ, a sì láwọn bàbá, níwájú máa sùn mọ́ o. A sì láwọn ọ̀gá, níwájú làbàkà lọ́ọ̀mí kúnlẹ̀. Ọlọ́run ló ní bébé. Ọlọ́run tó ní mímọ́ ṣe nìkan. Má lè ṣòwò wá lọ. Ọlọ́run tó ní mímọ́ ṣe nìkan. Ọlọ́run máa jọ. Ẹ má lè ṣòwò ojúmọ́. 40 years on stage, 2024. Ẹni ọjọ́ kejìdínlógún oṣù kejìlá 18/12/2024 má ṣe ìṣòro rẹ̀ tẹ́tí sí. Ọlọ́ba ẹ̀ má ṣe ìṣòro rẹ̀ tẹ́tí sí. Ẹ má ṣe ìṣòro rẹ̀ tẹ́tí sí. Má ti bá ara má dá sí o. Gbogbo
lókè máa lókè wá ọlọ́wọ́ lókè máa. Mo ti jìyà kí n lè great mi rẹ̀ lè rẹ́ni great. Mo jìyà kí n lè great mi rẹ̀ lè rẹ́ni. Mo dẹ̀ ti bọ́ pàdé market òkè sísàlẹ̀ lẹ́nu gate. Ọlọ́wọ́ lókè máa lókè wá ọlọ́wọ́ lókè máa. Tolótoló bá ṣe bí ọ̀kí ọ̀ṣun wẹ́pọ̀ láṣọ àrọ́lé. Lẹ́sìn rí lábàáká bàtẹ́ mọ́lẹ̀. Orí ọ̀hún bá dé tán, gbogbo ojú ní orí ẹ̀ ò gbàgbé tọ́jú ọ̀yọ́. Orí ọ̀hún bá dé tán, gbogbo ojú ní orí ẹ̀ ò gbàgbé. Oya, máa ń wọlé kan, ábírí. Ìbá sọ pé, àtàkàkàkà kọ́lá bí kọrin tí a á. Àbàrá ńlá kọjá ní kàgbà sáwà. Bàbá ọba bẹ̀rẹ̀ mọ̀lá bà sálákà. Alábàdá ni ìyàwó
Gbogbo ẹ̀tọ́ ni fújì wọ́n tún àìlẹ́ṣọ́. Látọ̀rí pẹ́sidẹ́ntì wa sẹ́ńsẹ́ṣọ̀ ní ṣètò. Àtúntò kí náà lóko. Ìyẹn náà